fàyè wọn bà mí láyé jẹ́. iléeṣẹ́ RGD Media Productions ló tún gbé tuntun jáde surprise package làkọ́lé eléyìí Haji Kabiru Alayande èrè àsàlátù rẹ̀ kọ́gbọ́ o ó yá Haji Saheed Òṣùpá Akórèdé láwùjọ. wọ́n ti sanwó èmi ẹ̀ tilétilé làwa àwọ̀pá ẹni ó yẹ kó iṣẹ́ ìjáde. ọkọ ìyàwó wọ́gà ò lọ́wọ́ ayákìlá ọkọ tó ní surprise package fún ìyàwó ẹ̀ láyákìlá fẹ́ pa yìí o ọkọ ìyàwó rábàbà níwájú Saheed Òṣùpá ẹ tún gbà. gbogbo tó pamọ́ pátá ojú Ọlọ́run mi tó ṣùgbọ́n kẹ́ tó pa mí mo fẹ́ bẹ̀bẹ̀ fún kinní kan ìyàwó mi tó ti jíṣẹ́ jìyà nítorí mi ilẹ̀ ọ̀la tó máa mọ́ yìí máa lọ́jọ́ ìbí rẹ̀ o mo ti ṣàwọn oríṣiríṣi surprise package kalẹ̀ o. ẹgbẹ́ ọ̀rọ̀ ní gbòòrò ẹnu ìyàwó Queen Saheed Al-Mubarak. ọkọ mi tí ẹ rí yẹn driver dáàdì mi ló jẹ́ mo ti fẹ́ràn rẹ̀ láti kékeré torí pé mo gbọ́ náà ìfọ̀n pọ̀pọ̀ èèyàn ló ní kí n má fẹ́ àforíyàfọ̀rọ̀ mo fẹ́ dandan. Allahu Akbar. Sayyidat Aisha ọlọ́fìmí ọ̀hún mu ni yasina wà ní VCD yìí o. àfikọ́lọ́ máa ṣọ́ wa gbẹgẹdẹ gbiná àṣírí tú surprise package ẹkúkú mẹ́ntẹ́ẹ̀ni Adémọ́lá Adélakùn Megastar Entertainment ó producer ó direct ó yí bọ́bọ́ pẹ̀lú glamour tó fi gbogbo ara yàtọ̀ surprise package làkọ́lé eléyìí o it's unbeatable it's irresistible ó tẹ̀ kíyàtọ̀ àti gbé jáde marketed and distributed by RGD Media Productions lẹ́yìn Shoprite Adéníran Ògúnsáyà Sùúrùlérè Lagos telephone 002-900-8881 Oyinlóye Music International tó wà ní Toytech shopping complex Òṣòdì Èkó àti Tewksbury Alábà ló ń distribute ẹ̀ kọ́lá má fi wá fáyé mú àgbàdo àní o VCD surprise package yìí ní kẹ́ẹ̀rà kẹ́ẹ̀wò kọjá bẹ́ẹ̀.